torí báyìí máa ṣe last dent èmi gan ọmọ bíi mọ wá ibi ìgbà wọn sọ pé mi kàn mo tó wá sí yọ̀tọ̀ president mo wá sọ fún wa pé àti last dent ọjọ́ nǹkan tó yà mí lẹ́nu bẹ́ẹ̀ nígbà yẹn ṣé ń gbé yín náà bẹ́ẹ̀ ní débẹ̀ bí mo ṣe débẹ̀ ọlọ́run ló mọ̀ débẹ̀ agbẹ́gbẹ́sọ mi ti fàyà lẹ́yìn yẹn ní ìmẹ́lì tì mọ́ àgbàdo aago mẹ́ta òru tí mo bára mi ní general suit ìgbà ni wọ́n á mọ̀ pé Àlàdé ti kú. Alore TV lóde o, Alore TV lóde. Orúkọ tèmi ni Rasaki Jimoh Ajibola. Mo wá láti gbogbo ìlú sí Bàbá Ọ̀yọ́. Bàbá Ọ̀yọ́ lẹ́yìn ní ẹ̀ṣẹ̀ ayẹ 50 ọdún. Bẹ́ẹ̀ kọ́ ìjẹ́jọ́ òní ọjọ́ ti pé tí àwọn tó jẹ́ àwọn ọmọ tí àwa náà tún kọ́ ní nǹkan tí àwọn ọmọ YNS ọ̀pọ̀lọpọ̀ tẹlifíṣàn gbogbo àwọn tá a kọ́ ní ẹsẹ̀ ọ̀rọ̀ àwọn ṣe ti wọn ní ìjẹ́jọ́ àwọn tó wá jẹ́ àwọn ọmọ àwọn ṣe ti wọn ní ìlú. Àwọn tí wọ́n tẹ̀lé wọlé ní iṣẹ́ àwọn afẹ́rúbí àbí àbábẹ́bí àwọn ọmọ àbábẹ́bí òní àwọn ni wọ́n ṣe ti wọn lónìí àwọn ọmọ àfẹ́rúbí náà wọ́n tún wá darapọ̀ mọ́ wọn àtàwọn ọmọ ọmọ. Bàbá nìkan bí ọdún 17 àti 16 sẹ́yìn ìjàmbá mọ́tò kan ṣẹlẹ̀ èyí tí ó mú èmi Àlàdé Arẹ́gbẹ́lẹ́ gbajúgbajà òṣèré tíátà wọ́n lè náà wà ní mọ́tò lọ́jọ́ náà lọ bẹ́ẹ̀ wọ́n kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ orí ọ̀gá mi dáadáa ní Àlàdé Arẹ́gbẹ́lẹ́ ó gbọ́dọ̀ ń gbé ibi tí mo wà ní òní tí ọ̀dọ̀ mi estate ní ọjọ́ tá a wí ní ìkànnì aago 8 kù ìṣẹ́jú 15 òní asset yẹn wáyé ní July 4, 2008 ní ara ìkọjá mága lábẹ́ ẹ̀dẹ́ tí wọ́n gbé onímẹ́ta sí àwọn méjì náà làwọn àdúgbòtò àìdí méjì lọ ìpínlẹ̀ méjì náà kó tó di tí asset yẹn ṣẹlẹ̀ lọ́jọ́ ìlú. Àwọn méjèèjì àìlú mẹ́tì àwọn méjèèjì àìlú mẹ́tì. Bọ́ọ̀lù ló fún èèyàn tó ló ṣẹlẹ̀ ṣẹ̀rí ẹgbẹ́ náà lórí àmọ́ bẹ́ẹ̀ sí ẹgbẹ́ kankan lọ́dọ̀ ọ̀nà lọ́dà tí a bá ní ara kó ṣe parí sọ̀rọ̀ lórí kẹrẹ nígbà tó àkọọ́lẹ̀ ọlọ́run torí wípé ó ṣe ṣẹlẹ̀ ń jọ ọlọ́run nìkan náà ló lé onígbà bá ti wà ní mọ́tò ìpín méjì náà ní àìpé mẹ́ta ìpín méjì náà làjọ máa lọ lájọ máa lọ. Lẹ́yìn àṣírí àárín ìgbẹ̀yìn àti ẹ̀ ní àṣírí àjọṣepọ̀ lẹ́gẹ̀ẹ́jì àwọn àbọ̀ wà láyé sẹ́rí Àlàdé Arẹ́gbẹ́lẹ́ lóòótọ́ ṣùgbọ́n ọ̀gá mi ti lè ẹ́sà àgbékáyé lórí wípé nígbà tí àgbé àti mara tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí àwọn kọ̀dísà kan dé sínú lèmi pẹ̀lú ẹ̀ òun là ríra bàtà àbẹ̀ ríra ó ṣe mú mi sí ìyẹ̀tọ̀ mi tẹlifíṣàn tó ní kí n máa ṣe supervisor nìyẹn níbẹ̀ láti bẹ̀rẹ̀ Yorùbá Movie Star ní 2006 lẹ́yìn ọlọ́ọ̀dá ìyẹ̀tọ̀ mi tó ní ní estate ilẹ̀ lẹ́yìn ìgbà yẹn mo lọ́wọ́ àti wípé à ń lọ à ń bọ̀ kódà tó bá fẹ́ ná £1 máa mọ̀ sí torí tá a bá ti fẹ́ jáde lé á pé owó fún mi á lè sọ wípé bá a ṣe máa ná bá kò ní sọ fún mi pé bá a ṣe máa ná bá a ṣe máa ná lé sọ̀rọ̀ mi ti yé o ṣe wípé àjọṣepọ̀ mi pẹ̀lú ẹ̀ kọ́ni ọ̀nà kó túbọ̀ bá mi kọ̀ọ̀rọ̀ fẹ́ kó bá mi forí jì ọ̀gá tó ń dá mi ọ̀fi ẹni tó bá máa parọ́ lẹ́kùn ẹ wá pé ẹgbẹ́ náà bẹ̀rẹ̀ ní abẹ́ mi ni. Irọ́ mi nǹkan tíátà lọ́dọ̀ rẹ o ní nǹkan tíátà lọ́dọ̀ Àlàdé ó ti pẹ́tipẹ́ tí Àlàdé ó ti mọ̀ mí tẹ́lẹ̀ kóò tó máa ṣe kí àti mara lọ́dọ̀ bàbá Balógun ọkọ̀ madam Ṣàjẹ́ ọ̀dọ̀ Rafiu Balógun ọ̀dọ̀ àwọn lèmi wà tí mo ti ń ṣe tíátà láti bí mo ti ṣe tíátà lọ́dọ̀ ẹnìkan tẹ́lẹ̀ ẹ̀fìn ìgbà tí mo fẹ́ tẹ̀síwájú mo ní mo bọ́ sí ọ̀dọ̀ bàbá Rafiu Balógun ní 1982 sí 1983 ìgbà yẹn àwọn tó ń bẹ lọ́dọ̀ wọn ti ń pè bàbá kékeré bàbá olùbí wọ́n kúrò ńgbà yẹn ìlú wa lọ bẹ̀ mo ti ń ṣe bàbá kékeré ńgbà yẹn mo tó wà ní wípé a ṣe eré 13 episode kan
tó jẹ́ ẹnu ọjọ́ à ń ṣe àbọ̀ Ọ̀yọ́ máa bọ̀. tẹ́tẹ́ bá wọn ní Àdàní Ajagun ṣe wà ń bẹ̀. mi sí bẹ́ẹ̀ wọ́n parí ẹ̀ lèmi dọ́dọ̀ wọn. torí àwọn kan atọ́ka ń gbà yẹn. bẹ́ẹ̀ ni atọ́ka náà wọ́n fi ṣe ìgbà yẹn mi wà lọ́dọ̀ ẹnìkan ní Bádíà tèmi ń ṣe tíátà. láti wọ́n Bádíà. ní mọ́sádọ́lọ́ àti Bádíà. bàbá Yọ̀tọ̀mí estate wà dà lónìí tó sì wà sá. Yọ̀tọ̀mí estate wà ó wà dáadáa ṣùgbọ́n bó ti wọ́n náà ní Ṣọlá ẹni tí òun àtàlàdé gbọ́ jẹ́ partner tó jẹ́ miracle olóńkọ̀ntró bẹ̀yẹn bet July ọdún tó lọ ìlú náà já láìsí ọlọ́ba àforíjì. ṣé kí á ní bàbá Ọ̀yọ́ kí ẹ̀ ń ṣe báyìí. Yọ̀tọ̀mí golden estate náà mo sì wà mi ò kú òǹbẹ mo sì wà ní Yọ̀tọ̀mí golden estate à ń talẹ̀. ṣé wọ́n ṣe ń ra lọ iṣẹ́ ẹ̀ ṣe ń lọ náà. iṣẹ́ ẹ̀ sì ń lọ ẹni tó jẹ́ ọ̀gá wa nísìnyí ọmọ mi ni ìyẹn ni ọmọ Àlàdé Arómiré táàmù sí Bọ́lájí Arómiré. ṣé bá àwọn estate yẹn wà wọ́n ti wọ́n tẹ̀lé rà. tẹ bá dé Mòwe èyẹ máa wọ ọkọ̀ tó sí Owódé Ẹ̀gbá ìyá wa sọ pé Yọ̀tọ̀mí ló ti fẹ́ bọ́ọ̀lẹ̀ bus stop tó popular ni tó bó ṣe rí nìyí. ẹ̀rẹ̀sì nílẹ̀ ń bẹ̀. bàbá ẹ pé ẹni 90 ọdún ní sáà yìí bóò ní ṣe dùn tó látàrí èyí tí ó ṣẹlẹ̀ tọ́lọ̀ òní fẹ́ bá lọ. ṣe rí inú mi dùn ṣùgbọ́n jọ́ tí ìkàyà kọ́kọ́ ṣẹlẹ̀ ọkọ̀ rẹ̀ bí ilé ayé ti tán torí jọ́yẹ̀ bá ṣe last dent èmi gan ọmọ bí mo wà ibi ìgbà wọn sọ pé nìkan mo tún wá sí Yọ̀tọ̀mí tẹ́sítọ̀ tí mo wá sọ fún wa pé àti last dent ọjọ́ nǹkan tó yà mí lẹ́nu bẹ́ẹ̀ nígbà yẹn ṣé ń gbé yín náà bẹ́ẹ̀ ní débẹ̀ bí mo ṣe débẹ̀ Ọlọ́run ló mọ̀ ṣùgbọ́n mo kọ́ fà pé nígbà mo débẹ̀ agbẹ́gbàsọ mi ti fàyà lẹ́yìn yẹn ní ìmẹ́lì tì mọ́ àgbàtàgbọ́ mẹ́ta òru tí mo bára mi ní general street ìgbà ni mo wá mọ̀ pé Àlàdé ti kú ọkọ̀ yẹn gbókìtì bí ẹ̀mẹ́ta lọ́dún yẹn lọ́hùn. ẹ̀yin àwọn àgbà láti dé station ló bó ṣe rí èrè ló ṣe dé state ní ọmọ wọn kàn mọ̀ pé níjọ́ ẹ̀ mọ̀ pàdé máàkẹ́ tí wọ́n ń pè ní BB Bọ́lájí Bello ọjọ́ tí mo pàdé jẹ́ mi Bello producer torí gbogbo wọn yẹn ọ̀dọ́ wa ni wọ́n máa wá nípa yẹn torí à ń pòdùsì olórí kata nígbà yẹn nítorí gbogbo àwọn ẹ̀sẹ̀ àgbẹ̀kẹ̀lé à ń pòdùsì alájà àkàbúlọ́ nígbà yẹn nìkan yẹn fi sọ. àwọn ọmọdé aláwùyé àwọn ọmọdé alágbè gbogbo wọn bẹ́ẹ̀ sẹ́mọ̀ lórí ọba ti ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sí alájà kan ló jẹ́ nìkan tó sì rántí yẹn dọ̀la ó kúrà ó tún fi bí sínú Adéyanjú alájà Adéyanjú. sílẹ̀ ní kọ́mọ̀sọ́ nípa àwọn ọ̀dọ́mọdé sọ̀rọ̀sọ̀rọ̀ tá a ní káàkiri báyìí ilẹ̀ Yorùbá àbábẹ́lẹ́ kò náà nù ọ́ ṣé ẹ̀yin lẹ́kọ́ àbábẹ́lẹ́ ṣe ni àbómúlára yìí. ṣe rí ọ̀rọ̀ lábúlé ìyanu ní máa jẹ́ fún mi torí wípé bọ́rọ̀ tí ẹ ti jẹ́ lọ́rọ̀ tèmi náà jẹ́ ó nìkan ní ìyá rẹ̀ bí fèmí èmi nìkan ní ìyá mi bí fún bàbá tèmi náà sẹ́ni bó ṣe di onítíátà ní òmò ọ̀tọ̀ níṣẹ́ tó ń ṣe mọ́kànlí wípé iṣẹ́ ìwọ ní í ṣe télọ̀ gàgà ló kọ́ ìyẹn ní kó lọ kọ́ ẹbí kí mo ní ọkọ bàbá tó bí èmi ló fi bẹ̀ ó yá ṣé bó ṣe jẹ́ nìyẹn. ìgbà tí a rí káwọn ṣe kí ni mo rùn tó ń ṣe àwọn àrà tó ṣe bí yín. bóòlù ìgbà yẹn èmi ti wà ní Yọ̀tọ̀mí tẹlifíṣàn mọ́kàndínlẹ́ rí tí ọ̀rẹ́ tèmi tímọ́tímọ́ tẹ́lẹ̀ rẹ̀ jọ lájọṣepọ̀ dáadáa ìyẹn Mímí Ayé Yẹmí Ọdúnòdù Yẹmí Ọdúnòdù ọmọ Òṣogbo Òròkú èmi pẹ̀lú ẹ̀ lájọ wà dáadáa màdí mi ni látàyè palangba láti jẹ́ Ọ̀túnba Yẹmí Ọdúnòdù ọkọ mi níṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ níwọ̀nba èmi fi ọ̀nà fíìmù hàn ọjọ́ àbá oní èmi yánìkan tí máa ń pòdùsì fíìmù látọ̀dọ̀ Balógun wọ́n gbà yóò gbé lọ so bó ṣe rí nìyẹn. so ọ̀rọ̀ ó wà lọ kọ́ṣẹ́ lọ́nà mi ò tiẹ̀ mọ̀ òye yẹn ní ọdún olùkọ́ mi pé òun rí ọmọ kan báyìí bàbá ní à ó lè sọ pé ọmọ Ọ̀yọ́ lòun kìíní kankan bí Yẹmí Ọdúnòdù ṣe gbà sọ́dọ̀ mi bí bàbá kìíní náà ṣe gbà nìyẹn àwọn tí ẹ̀ rí ṣúrà ìyẹn kábíyèsí òwúrọ̀ láwa pè mí pé
ọ̀rẹ́ nìkan òun fẹ́ ṣe interview fún ṣùgbọ́n ojú tó ń rí òun ò ṣe interview ọ̀sán so bó ṣe jẹ́ nìyẹn àdúrà mo fi ń ràn lọ́wọ́ torí ó ti fa yẹn ju èmi gan lọ báyìí ó jẹ́ ìwà tí wá àwọn ọba àwọn èèyàn táwa mọ̀ ó ti yàtọ̀ ṣùgbọ́n ní ìsìn ó ti mọ̀ yàn ju èmi lọ nífù Pasuma nígbà tó pé Pasuma ní Pasuma mo ti mọ Pasuma dáadáa tẹ́lẹ̀ wọn wá sí yọ̀tọ̀ mi wọ́n jọ Pasuma rí mi báyìí ọwọ́ àṣèré fún un jọ́nà mi ọwọ́ àwò owó mi àwọn èèyàn máa bá jọra wa bẹ̀tẹ̀ mi ọmọ kẹ́hìn gẹ́gẹ́ èmi ò mọ o àbí táwọn èèyàn bá sọ mi ò mọ o. bàbá yàrá sí pé àti ẹ̀ nígbà máa mọ́tò kí ni ìgbó tó ṣẹlẹ̀ ní iṣẹ́ yìí tó jẹ́ mọ́lẹ̀ gbàgbé fún yín tó ṣẹlẹ̀ sí yín. sẹ́rí tó ṣẹlẹ̀ ó pọ̀ ọdún kan wà ìyá rẹ̀ bò ọlọ́run bá mi tún lọ́rẹ̀ mi màmá yẹn a lọ ṣe play níbì kan ní Èkó ńjọ́ yẹn àṣẹni tó fún wa lé yẹn àṣekọ̀ ṣàlàyé fọ́pọ̀ ẹ̀ tẹ́lẹ̀ ó di ní nǹkan bíi aago méjì òru kù díẹ̀ lọ́balọ́kọ̀ òru ti dé kájáde mo rántí pé èmi àti ìyá rẹ̀ ń bò abẹ́ lé báyìí lata lẹ́nọ̀nù láyé ìgbẹ́ra wa tá a sùn lójúmọ́ lágbára náà tó àmọ̀rí bá àmì yẹn ṣe. ṣé ṣe 70 yóò ṣe 80 yóò ṣe 90 yóò ṣe 100 àti bẹ́ẹ̀ lọ agbára ọlọ́run kí wọ́n ní ọjọ́ wa ní ìlú ìdílé ṣe ṣe lórí iṣẹ́ sọ̀rọ̀ àti gbogbo ẹ̀. níjọ́ tí mo fẹ́ mi pé inú mi dùn jù níjọ́ tí wọ́n kọ́kọ́ ṣó lórí tẹlifíṣàn níjọ́ nínú mi dùn jù torí wípé a ṣe play kan fún máa nǹkan tí wọ́n ń pè ní ó ti pẹ́ Channel 7 láti léyàn fún ológbò lárèrè lórí ìyẹn àwọn adá eré kan lẹ̀ àwọn aṣípa àwọn ń ṣe nǹkan ìyẹn náà wá dá kọ́mẹ́dì kan lẹ̀ a pè ní ọ̀rọ̀ lórí mọ́tò lásán máa ṣe nígbà tí wọ́n máa ṣe tẹlifíṣàn tẹ́ máa ṣe òkìlì yẹn wọ́n wọnú ilé kálukú lọ ní pé ẹ̀tẹ̀ tẹlifíṣàn yìí wọ́n ń ṣeré kan ẹ̀tẹ̀ tẹlifíṣàn yìí wọ́n ń ṣeré kan so bó ṣe jẹ́ nìyẹn. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global Alore TV ẹ máa wo ẹ̀kọ́ pọ̀ ń bẹ ìrírí ayé pọ̀ ń bẹ òtítọ́ pọ̀ ń bẹ ohun tó lè gbéyàn dìde tó máa múyàn kúrò nínú àṣìṣe ó pọ̀ ń bẹ. I am confirming Alore TV. The more you know, the better you become. Alore TV.